mo sọ ọkọ mi di aláàbọ̀ ara èmi náà ni mo sì ń tọ́jú ẹ̀ débi pé ó affect spinal cord ẹ̀ ó sì affect ẹsẹ̀ méjèèjì. Àwọn dókítà sọ pé kò sí nǹkan tí àwọn fẹ́ ṣe ju kí àwọn gé ẹsẹ̀ rẹ̀ lọ nítorí pé egungun ẹsẹ̀ kan ló kọ́kọ́ kán ṣùgbọ́n lẹ́yìn náà ẹsẹ̀ kejì ó bẹ̀rẹ̀ sí ní dẹ̀ra. Nígbà tí mo rí ní hospital inú mi bàjẹ́ ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ kan inú mi sì ti dùn pé èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó ń jẹ pé Ọlọ́run pàápàá nífẹ̀ẹ́ rẹ̀ tí ò bá lọ. Èmi ni mo sọ ọkọ mi di aláàbọ̀ ara èmi náà ni mo sì ń tọ́jú ẹ̀ pẹ̀lú. Èmi yìí kan náà ni mo sì gbé ọ̀rọ̀ ìgbéyàwó mi síta. Kòkòrò tí ń jẹ ẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Bẹ́ẹ̀ sì ni àwọn Yorùbá máa ń pa lówe wípé bí ògiri ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ ìgbéyàwó èmi àti ọkọ mi. Ẹ káàbọ̀ sórí ìkànnì Royal TV. Èmi ni ọmọ yín olólùfẹ́ yín Oyindamola. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí àti gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì, mo fẹ́ kí ẹ like, kí ẹ share, kí ẹ comment, kí ẹ subscribe, kí ẹ lè máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lórí ìkànnì yín. Ó yá wá nǹkan fìdílé kí ẹ máa bá mi ká lọ lórí ìtàn tí mo mú wá fún wa ní òní. Gbogbo àwọn olówó tí wọn kì í fẹ́ kí ọmọ wọn yálà obìnrin tàbí ọkùnrin kí ó fẹ́ tálákà, gbogbo wọn pátápátá ni ó nídìí tí wọ́n sì mọ nǹkan tí wọ́n ń ṣe. Nítorí pé bí gbogbo olówó ṣe máa ń ronú bẹ́ẹ̀ kọ́ ni tálákà ṣe máa ń ronú. Ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ sí ìgbésí ayé mi òun ló jẹ́ kí n sọ orú gbólóhùn tí mo sọ yìí. Ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn nígbà tí mo wà ní ọmọ 18 years old mo wà ní private university mo sì wà ní 200 level pẹ̀lú. Àwọn òbí mi jẹ́ àwọn òbí tí ó lówó gidigidi gan bẹ́ẹ̀ sì ni mo sì wà ní ìdílé tí ó lówó gidigidi gan. Nígbà tí mo wà ní 18 years old àwọn òbí mi surprise mi tí wọ́n sì ṣe birthday party fún mi tí wọ́n sọ pé kí n invite gbogbo àwọn ọ̀rẹ́ mi pátá. Mo invite àwọn ọ̀rẹ́ mi pátá tí a jọ lọ sí private university. Ṣùgbọ́n ní ọjọ́ birthday mi mo ní ọ̀rẹ́ kan kò kí ń ṣe iléèwé tí mo lọ lòun lọ ọ̀tọ̀ ní iléèwé tóun lọ tiẹ̀. Mo invite ọ̀rẹ́ mi orúkọ rẹ̀ jẹ́ Bùkọ́lá. Ṣùgbọ́n nígbà tí ọ̀rẹ́ mi máa wá òun náà mú ọ̀rẹ́ ọkùnrin wá síbi birthday party mi. Nígbà tí wọ́n dé ibi birthday party mi inú mi dùn nítorí pé mo rí àwọn ọ̀rẹ́ mi mo sì dárayá gidigidi gan níwájú wọn gẹ́gẹ́ bí ẹ̀mọ̀ pọ́nmọ tó bá ń ṣe ọjọ́ ìbí náà inú ẹ̀ máa dùn gidi gan. Àwọn ọ̀rẹ́ mi fún mi ní ẹ̀bùn lóríṣiríṣi bẹ́ẹ̀ sì ni àwọn òbí mi náà fún mi ní ẹ̀bùn lóríṣiríṣi. Àkọ́bí ni mo jẹ́ lọ́wọ́ ìyá àti bàbá mi bẹ́ẹ̀ sì ni ọmọ mẹ́ta péré ni ìyá àti bàbá mi bí obìnrin sì ni àwa mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú. Ní ọjọ́ tí mo ṣe pàṣẹ ọjọ́ ìbí mi àwọn ọ̀rẹ́ mi wá lóríṣiríṣi tí wọ́n sì fún mi ní oríṣiríṣi ẹ̀bùn pẹ̀lú. Ṣùgbọ́n ní ọjọ́ ìbí mi mo ṣàkíyèsí wípé arákùnrin kan wà níbẹ̀ mi ò rí ojú rẹ̀ rí bẹ́ẹ̀ sì ni mi ò sì mọ̀ rí bí kankan. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi wípé ọ̀rẹ́ mi Bùkọ́lá òun nìkan ni arákùnrin bá sọ̀rọ̀ èyí tó túmọ̀ sí wípé Bùkọ́lá ló invite arákùnrin wá síbi ọjọ́ ìbí mi. Arákùnrin yìí dùn wò ó dá lọ́mọkùnrin ó ga pẹ̀lú bẹ́ẹ̀ sì ni ìwà rẹ̀ sì tutù bí àdàbà. Lẹ́yìn tí mo parí ọjọ́ ìbí mi nígbà tí ó di alẹ́ mo pe ọ̀rẹ́ mi Bùkọ́lá láti dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sì sọ fún wípé ó ní ọmọkùnrin kan tí mo rí pẹ̀lú ẹ̀ ní ibi ayẹyẹ ọjọ́ ìbí mi náà. Bùkọ́lá ọ̀rẹ́ mi sì dá mi lóhùn ó ní wípé bẹ́ẹ̀ ni wípé ọ̀rẹ́ òun ni. Bẹ́ẹ̀ sì ni mo béèrè lọ́wọ́ Bùkọ́lá wípé ṣé nǹkan kan wà láàárín àwọn méjì àbí wọ́n fẹ́ra nítorí pé mo nífẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ̀ gidigidi gan. Bẹ́ẹ̀ sì ni Bùkọ́lá sọ pé kò sí nǹkan kan láàárín àwọn méjèèjì ọ̀rẹ́ lásán ni àwọn ń ṣe. Mo sì sọ fún Bùkọ́lá wípé ó wù mí kí n bá arákùnrin náà da òwò pọ̀ nítorí pé mo nífẹ̀ẹ́ ó wù mí kí n súnmọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tipẹ́tipẹ́. Ọ̀rẹ́ mi sì lanu ó wò mí látòkè délẹ̀ ó sì sọ fún mi wípé orúkọ rẹ̀ ní Ṣeun ò wá láti ìdílé olówó gẹ́gẹ́ bí mo ṣe mọ ìtàn ẹ̀yẹ olówó àti bí mo ṣe máa ń gbọ́ wípé ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́tọ̀ kì í fẹ́ tálákà bẹ́ẹ̀ sì ni kì í fẹ́ olòṣì. Ṣùgbọ́n èmi ò mọ nǹkan tí mo fẹ́ sọ sí nǹkan tó ń ṣẹlẹ̀. Nǹkan tí ọ̀rẹ́ mi sọ fún mi lọ́jọ́ náà nìyẹn. Mo dá ọ̀rẹ́ mi lóhùn wípé èmi ò kí ń wo ènìyàn pín wípé kò sẹ́ni tí Ọlọ́run ò lè gbéga
kò dẹ̀ sí ẹni tí Ọlọ́run ò lè ràn lọ́wọ́ níwọ̀n ìgbà tí Ṣeun ò bá kí ń ṣe ọ̀lẹ kò sí nǹkan kan. Bẹ́ẹ̀ sì ni ọ̀rẹ́ mi Bùkọ́lá fún mi ní nọ́mbà Ṣeun. Nígbà tó tó bí ọjọ́ kẹta mo pe Ṣeun láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí mi tó wá. Nígbà tí mo pe Ṣeun mo sọ fún Ṣeun pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ṣeun gidigidi nítorí pé ó wá yẹ mi sí ó sì wá pọ́n mi lé. Bẹ́ẹ̀ sì ni Ṣeun dá mi lóhùn pé kò tọ́pẹ́. Mo wá tẹ̀síwájú láti sọ fún Ṣeun pé mo láìkì rẹ̀ gidigidi gan nítorí pé ó dùn wò gẹ́gẹ́ bí ọmọkùnrin. Mo sì sọ fún Ṣeun wípé ó wù mí kí èmi àti ẹjọ́ máa ṣe wọléwọ̀de. Bẹ́ẹ̀ sì ni Ṣeun sì sọ fún mi pé kò sí ìyọnu wípé kò sí wàhálà. Látijọ́ náà ni a ti ń pera wa. Ṣeun máa pè mí lọ́sàn-án. Kódà tí mo bá wà ní school nígbà mi Ṣeun máa pè mí, àbí tí mo bá ti wà lé lọ́dọ̀ àwọn òbí mi tí mo bá ti lọ fún holiday Ṣeun máa pè mí. Kò sígbà tí Ṣeun ò lè pè mí. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wa wọnú ara wa tímọ́tímọ́ tí a sì ń fẹ́ràn ara wa. Lẹ́yìn bí ọdún méjì sí mo ti wà ní 400 level. Ṣeun náà sì ti wà ní 400 level ní iléèwé tó wà gẹ́gẹ́ mo ti ṣe síwájú wípé kò kí ń ṣe iléèwé kan náà ni a jọ wà. Ní ọjọ́ náà mo bá pe Ṣeun èmi àti Ṣeun jọ ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún pé Ṣeun pé mo nífẹ̀ẹ́. Ṣeun sì sọ fún mi wípé òun náà ti nífẹ̀ẹ́ mi tipẹ́tipẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ olówó tí mo jẹ́ òun ò mọ bóun ṣe máa sọ fún mi nítorí pé ọ̀pọ̀ nínú àwọn ọmọ olówó ni wọn kì í fẹ́ fi tálákà ṣe adé orí. Bẹ́ẹ̀ sì ni wọn kì í fẹ́ tálákà gẹ́gẹ́ bí ọkọ. Mo sì sọ fún Ṣeun lọ́jọ́ náà wípé kó má ṣèyọnu wípé Ọlọ́run á gba gbogbo àkóso àti wípé pàápàá mo yàtọ̀ gidigidi lára àwọn ọmọ olówó tí ń sọ yìí. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mi àti Ṣeun bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa. A bẹ̀rẹ̀ sí ní ṣe wọléwọ̀de. A bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ ara wa gan. Ṣùgbọ́n nígbà tó yá Ṣeun ti parí iléèwé èmi náà sì ti parí iléèwé. Ó wá ní ẹ̀gbọ́n bàbá mi kan ìyẹn òun gbé ní Nàìjíríà òkè òkun náà ń gbé. Mo wá pe ẹ̀gbọ́n bàbá mi yìí nítorí pé bàbá mi ò fẹ́ràn kí a máa bá àwọn tálákà ṣe. Pàápàá kò tiẹ̀ kí ń fẹ́ kí a máa tiẹ̀ sọ pé a fẹ́ introduce àwọn bíi ọmọ tálákà sí àwọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti pé gẹ́gẹ́ bí èèyàn tí à ń fẹ́. Mo ti mọ eléyìí pé bàbá mi ò ní fẹ́ kò dẹ̀ nígbà. Bẹ́ẹ̀ ni mo wá pe àbúrò bàbá mi tó wà ní òkè òkun yìí nítorí pé àbúrò bàbá mi fẹ́ràn mi gidigidi gan. Kódà ọ̀rọ̀ tí mi ò lè sọ fún bàbá mi àbúrò bàbá mi mo máa ń sọ fún. Nígbà tí mo pe àbúrò bàbá mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mo sì ṣàlàyé fún ọ wípé ó ní ọmọkùnrin kan tí èmi àti ẹ̀ tajọ́ ṣe wọléwọ̀de ṣùgbọ́n ọmọkùnrin náà ìdílé tálákà ni ó ti wá. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ wípé bàbá mi ò ní nífẹ̀ẹ́ sí rárá pé ọ̀nà owó gan ọlá máa gbé gbà tí a sì lè ṣe tí a lè jọ bíùdì arákùnrin náà débi wípé mo máa lọ fún àwọn òbí mi tó sì máa gbà tọwọ́ tẹsẹ̀. Bẹ́ẹ̀ ni àbúrò bàbá mi yìí mí kanlẹ̀ tí ó ti sọ fún mi wípé ṣé mo nífẹ̀ẹ́ arákùnrin náà dénúdénú nítorí pé yóò kí ń wọnú omi tán kó tún máa kígbe òtútù. Mo sì sọ fún àbúrò bàbá mi pé mo nífẹ̀ẹ́ kódà ó wù mí kí n fi ṣe adé orí. Àbúrò bàbá mi sì dá mi lóhùn wípé kí n fún òun ní oṣù bíi mélòó kan sí wípé òun máa dé sí ìlú Nàìjíríà wípé tí òun bá ti dé sí ìlú Nàìjíríà òun máa pè mí kí wọ́n bá òun kí a sì jọ sọ ọ̀rọ̀ náà kúnákúná. Lẹ́yìn bí oṣù tí àbúrò bàbá mi fún mi pé àwọn máa dé àbúrò bàbá mi dé sí ìlú Nàìjíríà lóòótọ́ nítorí pé bọ́n ṣe máa ń wá sí ìlú Nàìjíríà ni wọ́n máa wá lẹ́kọ̀ọ̀kan torí wọ́n ní business tí wọ́n ṣe ní Nàìjíríà. Wọ́n máa wá wọ́n máa ń lọ wọ́n máa wá wọ́n máa ń lọ ni. Nígbà tí àbúrò bàbá mi dé mo lọ kí àbúrò bàbá mi nílé inú wọn dùn láti rí mi bẹ́ẹ̀ sì nínú tèmi náà dùn láti rí wọn. Lẹ́yìn tí a jẹ jíjẹ tí a mú mi tán bẹ́ẹ̀ ni àbúrò bàbá mi wá tẹ̀síwájú wípé kí ni nǹkan tí mo fẹ́ kí àwọn ṣe gangan fún mi lórí ọ̀rọ̀ arákùnrin tí mo mú ọ̀rọ̀ rẹ̀ wá fún àwọn. Mo sì dá àbúrò bàbá mi lóhùn wípé mo fẹ́ kí Ṣeun máa bá àbúrò bàbá mi ṣiṣẹ́ ní company wọn wípé wọ́n lè fi build ẹ̀ up títí dìgbà tí òun náà tí ọwọ́ rẹ̀ máa fi tó etí títí dìgbà tí ó máa fi wà òkè dáadáa tí mo máa sì mú lọ fún àwọn òbí mi pé òun gangan ni mo fẹ́ fẹ́. Bẹ́ẹ̀ sì ni àbúrò bàbá mi gbà sí nǹkan tí mo sọ fún ẹ. Wọ́n ní kò sí ìyọnu ní gbogbo ìgbà tí mo dẹ̀ ń sọ yìí. Ṣeun ti parí ilé ìwé yunifásitì èmi náà sì ti parí ilé ìwé yunifásitì ṣùgbọ́n Ṣeun ò tí ì ríṣẹ́. Èmi ṣiṣẹ́ ní company dádì mi ibẹ̀ lèmi tí ń ṣiṣẹ́ tí mo dẹ̀ sí manage ṣùgbọ́n Ṣeun kò tí ì ríṣẹ́ tó fẹ́ máa ṣe. Nígbà tí àbúrò bàbá mi gbà pé kí Ṣeun máa manage ní company àwọn àbúrò bàbá mi mú Ṣeun mọ́ra wọ́n sì fi inú àti ìta iṣẹ́ tí wọ́n ṣe wọ́n fi kọ́ Ṣeun dáadáa wọ́n kọ́
wọ́n kọ́ débi pé òun náà ti lè dá dúró, òun náà ti bẹ̀rẹ̀ sí ní gba contract lẹ́yìn bí ọdún kan tí Ṣeun lò ní company àbúrò bàbá mi. Lẹ́yìn náà ni àbúrò bàbá mi wá pè mí wípé Ṣeun ti tó dá dúró, kódà ó ti mọṣẹ́ náà dáadáa, wípé tí kì í bá ṣe pé ọlá agreement tó jọ wà láàrin àwọn méjèèjì ni wípé òun ò bá dá Ṣeun dúró sí company yẹn, nítorí pé Ṣeun jẹ́ ọmọ tó lọ́gbọ́n, ó sì mọ iṣẹ́ náà dáadáa, iṣẹ́ náà sì yé dáadáa, ṣùgbọ́n òun ò ní ṣe bẹ́ẹ̀, àti wípé nítorí ọ̀rọ̀ ara tèmi gangan, nítorí pé tó bá yá a máa fẹ́ ṣe ìgbéyàwó kí ó lè ran èmi gangan lọ́rùn fúnra mi, òun máa yọ̀ǹda Ṣeun kóun náà lè lọ dúró, kó lè establish rẹ̀, kó sì lè dá dúró gẹ́gẹ́ bí ọmọkùnrin. Bẹ́ẹ̀ sì ni àbúrò bàbá mi fún Ṣeun ní owó wípé kó lọ dá dúró, ṣùgbọ́n kí Ṣeun tó kúrò ní ọ̀dọ̀ àbúrò bàbá mi, kó tó fi company àbúrò bàbá mi lẹ̀, Ṣeun náà ti ń gba contract débi pé ó gba alákọ̀ọ́kọ́, ó gba ẹlẹ́kejì, ó gba ẹlẹ́kẹta tí ó sì ṣe dáadáa. Contract náà dẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ owó wá fún Ṣeun gidigidi gan. Ṣeun wá di èèyàn tó yẹ pé òun náà ra lé, ó sì dára lé, ó sì wà òkè láyà rẹ̀, ó ti ṣe dáadáa, ó ti ní mọ́tò, kódà ìmúra ẹ̀ gan ó ti yàtọ̀. Nígbà tí mo wá rí pé gbogbo nǹkan tí mò ń fẹ́ ó ti ń bọ́ sípò, mo wá pinnu wípé mo fẹ́ mú Ṣeun lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí mi. Ó ní family outing tí èmi àti àwọn ẹbí mi, èmi àtàbúrò mi, ìyá mi àti bàbá mi, tí a máa ń lọ ní oṣooṣù, tí a máa ń gbéra wa jáde, tí a kò máa ń mú inú ara wa dùn. Oṣooṣù la máa ń jáde tí a jọ máa ń lọ. Mo wá pinnu pé tá a bá ti fẹ́ lọ sí next family outing, mo máa dá ọ̀rọ̀ Ṣeun lẹ̀ fún àwọn òbí mi. Nígbà tá a wá lọ sí next family outing, níbi tí a ti ń jẹun, tí a ti ń jẹ mímu, tí a ti ń jẹ jíjẹ, ibẹ̀ ni mo ti dá ọ̀rọ̀ náà kalẹ̀ tí mo ti yan létí bàbá mi wípé ó ní ọmọkùnrin kan tí èmi àti rẹ̀ ti ń fẹ́ra fún ìgbà díẹ̀, wípé ó wù mí pé kí n mú ọkùnrin náà wálé, kí n sì settle down ká ṣe ìgbéyàwó. Inú mi á sì dùn tí àwọn òbí mi bá lè gbà tọwọ́ tẹsẹ̀. Nígbà tí mo sọ ọ̀rọ̀ yìí fún bàbá mi, inú bàbá mi dùn, nítorí pé bàbá mi mọ̀ pé mo jẹ́ ọmọ kan tó lọ́gbọ́n, mo jẹ́ ọmọ kan tó wà intelligent, bẹ́ẹ̀ sì ni mi ò lè mú ọkùnrin ṣá wá bá àwọn nílé. Bàbá mi wá béèrè pé irú iṣẹ́ wo ni ọmọkùnrin ṣe, mo sì sọ irú iṣẹ́ tó ń ṣe fún wọn. Bàbá mi ní pé kò sí ìyọnu, wípé ẹṣin iwájú ni tí ẹ̀yìn wò sáré, wípé kí àwọn àbúrò mi kí wọ́n máa wo footstep mi, wípé àwọn mọ̀ wípé tí wọ́n máa mú ọkọ wálé mi ò lè mú ọkùnrin ṣá wá bá wọn. Aṣáfi ọ̀rọ̀ náà dọ́wẹ́kẹ̀, adẹ̀rẹ́rìn lọ́jọ́ náà, gbogbo adẹ̀gbà ilé lọ. Lẹ́yìn bí ọ̀sẹ̀ bí mélòó kan sí, bàbá mi invite Ṣeun wípé kó wá, wípé àwọn fẹ́ bá ní gbólóhùn. Nígbà tí bàbá mi invite Ṣeun, tí Ṣeun délé, ó kí bàbá mi dáadáa, ó dọ̀bálẹ̀, ó sì kí wọn ní ìkí ọmọlúàbí. Kódà nígbà tí bàbá mi rí ìrísí àti ìṣesí Ṣeun, bàbá mi wo Ṣeun látòkè délẹ̀, bí Ṣeun ṣe múra, ó múra dáadáa, kódà àfi bí pé èèyàn tó fẹ́ lọ dáná ni. Ó múra, ìmúra rẹ̀ ó bá ti èèyàn gidi mu. Bí ó ṣe múra yìí ni bàbá mi ṣe láìkẹ́, àti pé nígbà tí ó ń sọ̀rọ̀, Ṣeun sọ̀rọ̀ tó lọ́gbọ́n, ara ẹ̀ sì balẹ̀, ó jẹ́ ọmọ tó kọ́ léèrè, tí ó sì gbẹ́kọ̀ọ́, tí ó sì tún ara ẹ̀ kọ́ pẹ̀lú. Nígbà tó yá bàbá mi tẹ̀síwájú, wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé irúṣẹ́ wo ni Ṣeun ṣe. Ṣeun sọ irúṣẹ́ tó ń ṣe. Wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo gangan ni ó ṣe pàdé mi. Bẹ́ẹ̀ ni Ṣeun wá sọ fún bàbá mi wípé business partner lòun jẹ́ sí àbúrò bàbá mi. Kódà ọ́fíìsì bàbá mi lòun ti pàdé mi, wípé ó ní ọjọ́ kan tí òun lọ sí ọ́fíìsì àbúrò bàbá mi, wípé ọjọ́ náà mo rìn sásìkò, ibẹ̀ làwọn ti pàdé. Bàbá mi wá béèrè lọ́wọ́ mi pé ọdún mélòó ni a ti ń fẹ́ra wa. Bẹ́ẹ̀ ni mo sì parọ́ tí mo sọ fún bàbá mi pé ọdún kan lèmi àti Ṣeun fi ń fẹ́ra wa. Ìrísí tí àwọn òbí mi rí Ṣeun gẹ́gẹ́ bíi pé èèyàn ńlá ni, bó tilẹ̀ jẹ́ pé wọ́n rò pé èèyàn ńlá ni, àti wípé ìdílé olówó ló ti jáde, inú wọn dùn tí wọ́n sì faramọ́ wípé ká ṣe ìgbéyàwó. Lẹ́yìn náà èmi àti Ṣeun pinnu wípé kí a ṣe ìgbéyàwó. Ṣùgbọ́n lẹ́yìn gbogbo bí Ṣeun ṣe wá mọ àwọn òbí mi tí a sì jọ sọ̀rọ̀ tí gbogbo nǹkan sì lọ déédé, ni èmi àti Ṣeun pinnu wípé kí a ṣe ìgbéyàwó. Kò kú sí nǹkan tó ń dá wa dúró, owó ti wà ńlẹ̀, ilé ti wà ńlẹ̀, kódà mọ́tò gan ti wà ńlẹ̀. Èmi ò sì mọ̀ wípé irú ẹ̀dá tí Ṣeun jẹ́, irú àwọn èèyàn tó máa ń fi ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde, àti wípé èèyàn tí wọ́n máa ń pè ní green snake under the green grass, òun gan ni Ṣeun jẹ́, ṣùgbọ́n kò fi hàn sí mi, ìṣe ló fi bò. Nínú ìdílé tí mo dẹ̀ ti gbé jáde wá, àwa obìnrin a ò kì í ṣiṣẹ́, ìṣe la máa ń wà nílé tí a máa ń tọ́jú àwọn ọmọ, nítorí pé ìdílé olówó tí a ti gbé jáde wá
òun ni bàbá mi ṣe máa ń rọ̀ wá wípé kí àwa náà tẹ pamọ́ṣẹ́ ọwọ́ bí tí a bá dẹ̀ fẹ́ fẹ́ ọkọ ní ìgbàkúgbà ká fẹ́ ọkọ tó lè tọ́jú ìyàwó àti ọmọ. Ìyá mi ò ń ṣiṣẹ́, bàbá mi nìkan ló máa ń ṣiṣẹ́ nítorí pé ìyá mi máa wà nílé, wọ́n sì máa ń tọ́jú àwọn ọmọ. So ó ti wà nínú òfin, ó ti wà nínú ìlànà ìdílé tí mo ti gbé jáde wá pé àwọn obìnrin tá a wà nínú ìdílé náà a ò gbọ́dọ̀ máa ṣiṣẹ́, a dẹ̀ gbọ́dọ̀ máa jẹ ìgbádùn tó tọ́ àti tó yẹ. Lẹ́yìn tí a ṣe ìgbéyàwó tán, mo ṣàkíyèsí wípé ìṣẹ́jú ṣé wọ́n máa ń gba contract fún ara ẹ̀ normal ó dẹ̀ máa ń gba iṣẹ́ lóríṣiríṣi. Kódà gbogbo nǹkan ẹ̀ padà sí ní yípadà sí rere, ó bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú nínú iṣẹ́ lẹ́yìn ìgbà tí èmi àti ẹ̀ ṣègbéyàwó. À ń gbé ìgbésí àlàáfíà, a dẹ̀ ń gbé ìgbésí ayọ̀. Mo lóyún, mo bímọ ọkùnrin. Nígbà tí mo wá rò wípé irú fámìlì tí Ṣeun ti jáde kò kí ṣe fámìlì olówó, bó tilẹ̀ jẹ́ pé èmi àti àbúrò bàbá mi dọ́gbọ́n sí ni, òun ló ṣe wá mú mi wípé mi ò fẹ́ fi ṣẹ́lẹ̀, ó wù mí kí n tẹ̀síwájú kí n máa ṣiṣẹ́ lọ. Nígbà tí bàbá mi gbọ́ eléyìí, bàbá mi pè mí tí wọ́n sì bi mí pé kí nìdí. Bẹ́ẹ̀ ni mo sì sọ fún bàbá mi pé kò sí nǹkan kan, pé gẹ́gẹ́ bí bàbá mi ṣe mọ̀ wípé mo jẹ́ akíkanjú ọmọ, mo sì jẹ́ ọmọ tó nífẹ̀ẹ́ sí iṣẹ́, pé ìdí nìyí tí mo ṣe fẹ́ kọ̀ntínú iṣẹ́, pé kò wù mí kí n máa jókòó sílé rárá. Ṣùgbọ́n bàbá mi ò mọ nǹkan tó wà níbẹ̀ tí mo fi sọ pé mo fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Gbogbo èròǹgbà tèmi dẹ̀ ni pé kí n máa ṣiṣẹ́ kí n lè máa fi support Ṣeun náà, nítorí pé nínú ìdílé tí Ṣeun ti gbé jáde wá, ìdílé tálákà ni wọn ò ní nǹkan kan. Lẹ́yìn ìgbà tí a ṣe ìgbéyàwó tán, tí mo lóyún tán, mo wá rí pé Ṣeun bẹ̀rẹ̀ sí ní yí padà. Almost ojoojúmọ́ ni Ṣeun máa ń òun lọ sí ìlú Àbújá, òun gba contract, òun ṣiṣẹ́ ní Àbújá. Èmi ò sì mọ̀, gẹ́gẹ́ bí ìdílé tá a ti gbé bí mi, a kì í fún ọkọ ní wàhálà, bẹ́ẹ̀ sì ni a kì í ṣọ́ ọkọ, a kì í mọ́nítọ̀ ọkọ rárá, a máa ń fẹ́ ọkọ ni. Nítorí pé èmi ní ìgbàgbọ́ kan wípé èèyàn tí mo bá ní mo nífẹ̀ẹ́, kí ni mo fẹ́ máa wá kiri wípé mo fẹ́ máa ṣọ́ fún? Kí ni kókó nǹkan tí mo ṣe sọ pé mo fẹ́ fẹ́, àbí kí ni kókó nǹkan tí mo ṣe sọ pé mo nífẹ̀ẹ́ tí mo sì máa ṣọ́ lọ́wọ́, tí mo máa ṣọ́ lẹ́sẹ̀? Fún ìdí èyí, mi ò kì í ṣọ́ ọkọ mi lọ́wọ́ lẹ́sẹ̀ rárá, nítorí pé mo nífẹ̀ẹ́ rẹ̀ gidigidi gan. Mi ò sì fi ìgbà kan rò wípé ó lè ṣe ìjàmbá àbí kó ṣe nǹkan burúkú fún mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní Ṣeun máa lọ sí ìlú Àbújá tó máa náà òun ṣiṣẹ́, ó lè lò bí oṣù mẹ́ta ní ìlú Àbújá ńgbà mi kó tó wálé. Ìgbà tó wá òun ló máa pè mí, torí mi ò tẹ̀ kí ń nílá rárá, mi ò dẹ̀ kí ń disturb rárá. Ní ó tó bá pè mí náà ni ó ti pè mí, ọdún tá bá dẹ̀ sọ̀rọ̀ náà ni a fi sọ̀rọ̀. Lẹ́yìn ìgbà náà tí mo bímọ, mo gbé ọmọ mi lọ sí ọ̀dọ̀ ìyá mi, ọkùnrin lọmọ náà. Inú ìyá mi sì dùn gidigidi, nítorí pé gbogbo àwọn ọmọ tí ìyá mi bí obìnrin ni wá, ṣùgbọ́n wípé mo bí ọmọkùnrin fún ìyá mi àti bàbá mi, inú wọn dùn gidigidi gan, ayọ̀ wọn sì kún, wọ́n sì gba ọmọ náà lọ́wọ́ mi pé àwọn máa bá mi tọ́, wípé kí n má ṣèyọnu, tí mo sì padà sí ẹnu iṣẹ́ tí mo sì ń ṣiṣẹ́ mi lọ kẹ́rẹ́kẹ́rẹ́. Mo bímọ mi, mo bí àwọn ọmọ 3 sí, ó wá jẹ́ ọkùnrin 4 tí mo bí fún Ṣeun láàárín ọdún 7 tí a fi jọ fẹ́ra wa. Lẹ́yìn tí mo bí gbogbo àwọn ọmọ mi fún Ṣeun, ọ̀dọ̀ ìyá mi ni àwọn ọmọ mi wà, tí èmi sì ń ṣiṣẹ́ mi lọ, tí mo fojú sí iṣẹ́ mi, tí mo sì ń ṣiṣẹ́ kárakára. Ṣeun tẹ̀síwájú nínú àwọn ìwà tó ń wù. Kó tó di pé mo bí àbígbẹ̀yìn mi, ní Ṣeun gba PA kan, obìnrin ní PA yìí, bẹ́ẹ̀ sì ló sì wà ní ilé ọkọ pẹ̀lú. Ṣùgbọ́n nígbà tí mo gbọ́, mo bi Ṣeun léèrè, tí mo sì sọ fún pé báwo ló ṣe máa gba obìnrin PA, àti pé pẹ̀lú títí wà nílé ọkọ tí o ti máa gbà PA tẹ́jú máa lọ sí gbogbo ibi tẹ́ bá lọ, tó bá lọ sí Àbújá ẹjọ́ máa lọ ni, tó bá lọ sí Oǹdó ẹjọ́ máa lọ, gbogbo ibi tẹ́ bá jọ lọ ṣáálẹ̀ jọ lọ. Eléyìí jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Ṣùgbọ́n nígbà tí Ṣeun máa sọ̀rọ̀, Ṣeun sọ pé kò sí wàhálà, wípé ṣé téèyàn bá ti wà nílé ọkọ míì pé kéèyàn má ṣiṣẹ́ ni, àti wípé pàápàá ọkọ rẹ̀ fọwọ́ sí ló ṣe gbà kó wá ṣiṣẹ́ PA lọ́dọ̀ òun. Mo sì kúrò lórí ọ̀rọ̀ náà ní ọjọ́ náà. Ṣùgbọ́n lẹ́yìn bí oṣù 2 sí, mo ṣàkíyèsí pé arábìnrin náà ti lóyún, tí inú rẹ̀ sì ti ń yọ díẹ̀díẹ̀. Mo tún lọ bá Ṣeun, mo tún sọ same thing fún Ṣeun pé báwo ló ṣe máa fi èèyàn tó ti lóyún tó máa fi ṣe PA. Gbogbo èròǹgbà ọkàn mi ni wípé lẹ́yìn tí Ṣeun rí pé arábìnrin náà ti lóyún, ó yẹ kó wá iṣẹ́ mi fún nínú ọ́fíìsì ni, àbí kó ara sọ pé kó fi iṣẹ́ lẹ̀ nítorí condition ẹ̀. Ṣùgbọ́n ọkọ mi fárígá, ó takú pé òun ò ní fi arábìnrin lẹ̀, wípé iṣẹ́ tó ń ṣe, iṣẹ́ oṣù tó ń ṣe tó dẹ̀ ń gba sálárì, òun náà ni ó ṣe, pé kí ni mo fẹ́ kó fi bọ́ ọmọ tí ó bá bí nígbà tó bá bímọ tán, àti wípé pàápàá tí ọkọ ò bá fọwọ́ sí kò ní gbà kí ó wá ṣiṣẹ́ lọ́dọ̀ òun. Èmi ò sì mọ̀ wípé Ṣeun gangan òun ni ó fẹ́ arábìnrin. Kódà òun àti arábìnrin ti jọ ń fẹ́ra wọn kó tó di pé èmi àti ẹ̀ ti pàdé rárá, tí ò sì fi
ìgbà kankan hàn sí mi rárá, kódà mi ò tiẹ̀ rí fìrífìrí rárá bí mo ṣe ń tẹ̀síwájú lọ nínú ìtàn mi. Nígbà tí mo bá Ṣeun sọ ọ̀rọ̀ yìí, Ṣeun fárígá, ó ní rárá, bẹ́ẹ̀ sì ni èmi ń wò ń tèmi, mo sì tẹpá mọ́ṣẹ́ mi, mo sì ń ṣiṣẹ́ mi lọ. Ṣùgbọ́n nígbà tí ó wá tó ojú ẹ̀, mo rí pé ìṣẹ́jú ni Ṣeun máa ń lọ sí Àbújá. Kódà ìṣẹ́jú ni secretary ẹ̀ máa ń pè, kò mọ̀gbà tí ò yẹ kó pè, kò dẹ̀ mọ̀gbà tó yẹ kó pè, títí kan òru, ìdájí, àárọ̀ ni secretary ẹ̀ máa ń pè. Nígbà tó di ọjọ́ kan, ìkan nínú àwọn ọmọkùnrin tí mo bí fún Ṣeun tí ó wà lọ́dọ̀ ìyá mi, ó lóun lálàá wípé èèyàn kan fún àwọn 4 ní poison jẹ lójú àlá, ọ̀tá àwọn 4 sì kú lójú àlá náà. Àlá yìí ni ọmọ mi wá sọ fún ìyá mi. Bẹ́ẹ̀ ni ìyá mi pè mí, ó sì ṣàlàyé àlá náà fún mi lórí fóònù. Mo ti sọ pé kò sí nǹkan kan, wípé àlá gọ̀. Ìyá mi ní kí n wá rí àwọn, bẹ́ẹ̀ ni kí ọkọ mi wá rí àwọn pẹ̀lú. Nígbà tó wá di ọjọ́ kan, èmi àtọkọ mi á gbéra, a lọ sí ọ̀dọ̀ ìyá mi. Nígbà tí a débẹ̀, a kí wọn nítorí pé ó ti pẹ́ tá a ti ríra wa. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ mi náà ti pẹ́ tá a ti rí wọn. Bàbá wọn náà sì bá wọn ra nǹkan dání. Nígbà tó yá, ìyá mi wá sọ àlá tí ọmọ mi yìí lá, ó sọ ní ojú èmi àti ọkọ mi. Ṣùgbọ́n gbogbo bí ìyá mi ṣe ń sọ wàhálà yìí, gbogbo bá ṣe ń pa, bá ṣe ń kun, ọkọ mi ò sọ kankan, kò tiẹ̀ fèsì. Kódà kò tiẹ̀ ṣe bí pé ọ̀rọ̀ náà bá òun pẹ̀lú. Ìṣèlú kan ara ń wò, kò tiẹ̀ mí, kò ṣe kankan. Bẹ́ẹ̀ ni ìyá mi béèrè lọ́wọ́ mi pé ṣé èmi àtọkọ mi ń jà ni? Mo ní a ò jà. Ìyá mi ní kí ló ń ṣẹlẹ̀ gangan, wípé gbogbo nǹkan tóun sọ ní ojú ọkọ mi kò tiẹ̀ fèsì sí kankan, kò tiẹ̀ tara, kò tiẹ̀ sọ pé báyìí la ṣe máa ṣe, kí ni nǹkan tó yẹ ká ṣe, nǹkan báyìí la ṣe máa ṣe. Ṣùgbọ́n mo sì sọ fún ìyá mi pé èmi àti ọjà, kódà a sì jọ dọ̀wẹ́kẹ̀ kó tó di pé a kúrò nílé, a wá sí ọ̀dọ̀ ìyá mi. Ìyá mi wá pè mí sẹ́yìn. Ìyá mi wá sọ fún mi pé gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ wípé àwọn obìnrin inú ìdílé tí mo ti gbé jáde wá wípé wọn kì í ní ọkọ wọn lára, bẹ́ẹ̀ ni wọn kì í ṣọ́ ọkọ wọn. Ṣùgbọ́n nínú ìwà tí ọkọ mi wù, wípé ó mú ìfura dání, ìwà tó dẹ̀ wù nígbà tí òun sọ̀rọ̀ náà fún mi, wípé ó yẹ kí èèyàn tọpinpin ẹ̀, ó ní nǹkan nínú, wípé yálà kó jẹ́ pé ọkọ mi ti ń ṣe ṣìnà àbí ó ti ń ṣe ìwà kan tí mi ò mọ̀, tí ó fi jẹ́ kó rú ìwà tó wù lórí ìjókòó ẹ̀, because gbogbo bí àwọn ṣe ń sọ̀rọ̀ kò sì sí kankan tí Ṣeun fi èsì sí. Ìyá mi wá gbà mí ní ìmọ̀ràn pé kí n gbìyànjú láti ṣọ́ ọkọ mi, kí n máa mọ́nítọ̀ ẹ̀, kí n lè máa mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ pẹ̀lú. Mo ṣàgbà tí ìyá mi lẹ́nu láti ṣe nǹkan tí ìyá mi fẹ́. Látijọ́ náà, kó tó di pé ìyá mi pè mí, wọ́n sọ àlá náà fún mi. Tí n bá sùn lálẹ́, mo máa ń sùn fọnfọn, mo máa ń sùn gidigidi gan, nítorí pé tí n bá ti dé láti ibi iṣẹ́, ó máa ń rẹ̀ mí, mo dẹ̀ máa ń sùn débi pé mi ìṣẹ̀ kí n tají lóru rárá. Èmi ò mọ̀ wípé ṣé wọ́n máa yọ jáde lẹ́gbẹ̀ẹ́ mi lórí òru tí n bá ti sùn láti máa lọ pe secretary àbí PA tó náà òun ní. Nígbà tó wá di ọjọ́ kan lẹ́yìn tí ìyá mi sọ̀rọ̀ ẹ̀ fún mi, mo wá pinnu pé mo fẹ́ ṣọ́ Ṣeun lóòótọ́. Ní alẹ́ ọjọ́ náà, mi ò sùn. Kódà gbogbo àwọn nǹkan tó yẹ kí n mu bíi kọfí ni mo mu kí n má bàa sùn ní alẹ́jọ́ náà. Mo sì pretend pé mo ti sùn. Bí Ṣeun ṣe ṣọ́ mi títí tó rò pé mo ti sùn, bẹ́ẹ̀ ni ó gba ìyàrá àlejò lọ, tí ó sì lọ ń pe arábìnrin PA tó máa ṣiṣẹ́ ní ọ́fíìsì. Nígbà tí mo wáyé pé Ṣeun ti bọ́ta, tí mo tó bí nǹkan bí 5 minutes, èmi náà wá bọ́ta, mo yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́, mo lọ wo ibi tí Ṣeun wà, mo rí pé ó ń mèkọ́ nínú yàrá àlejò wa, bẹ́ẹ̀ sì ni ó ń rẹ́rìn pẹ̀lú. Ṣùgbọ́n mi ò mọ èèyàn tó ń bá sọ̀rọ̀. Mo wá ṣe léyìí fún bí ọjọ́ bíi 5 léraléra tó yẹ pé mi ò kí ń sùn. Ibẹ̀ ni mo ti wá rí pé dájúdájú alaalẹ́ tí mo bá ti sùn ni Ṣeun máa ń dìde tó máa lọ mèkọ́ pẹ̀lú PA. Nígbà tó yá, mo wá pinnu láti ṣọ́ fóònù rẹ̀ gidigidi kí n lè bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin òun àti PA. Mo wá jábọ̀ nǹkan tí mo notice. Mo sọ fún ìyá mi pé báyìí ni mo rí. Bẹ́ẹ̀ ni ìyá mi ní pé mi ò tí kà ní ọrùn ọwọ́, wípé kí n túbọ̀ ṣọ́ dáadáa kí n lè ka. Bẹ́ẹ̀ ni mo sì sọ fún ìyá mi wípé mi ò tún mọ ọgbọ́n tí mo lè lò tí mo tún lè fi mú ní ọrùn ọwọ́. Ìyá mi sọ pé kí n má ṣèyọnu, wípé àwọn máa wá sí ilé wa, wípé táwọn bá ti dé àwọn á tún mọ ọgbọ́n tí a máa lò. Ní ọjọ́ náà, ìyá mi pè Ṣeun pé àwọn fẹ́ wá kí wa, kódà àwọn máa lò tó bí ọjọ́ kan àbí méjì lọ́dọ̀ wa. Ṣeun ò bá ìyá mi jiyàn rárá, ó ní kò sí wàhálà pé òun ti gbọ́, bó tilẹ̀ jẹ́ pé èmi ní Ṣeun ń fi kíkùn ba ayé rẹ̀ jẹ́ nínú ilé, ṣùgbọ́n kò lè sọ fún ìyá mi wípé kí ìyá mi má wà. Bí ìyá mi dẹ̀ ṣe jẹ́, ìyá mi ò ṣèyàn kan tó máa ń tọ́jú bọlé àbí tó máa ń travel kiri àbí tó ní òun fẹ́ máa lọ jókòó ti ọmọ nílé ọkọ. Ṣùgbọ́n nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí ló mú kí ìyá mi gbé ìgbésẹ̀ náà kí a lè fi mọ túlẹ̀túlẹ̀ ọ̀rọ̀ náà. Nígbà tí ìyá mi dé, a kí ìyá mi,
a ṣe wọ́n lálejò, bẹ́ẹ̀ sì ni Ṣeun náà kí wọn pẹ̀lú. Nígbà tí ó di alẹ́, gbogbo wa jẹun, oníkálùkù sì lọ sùn. Ìyàrá ìgbàlejò tí Ṣeun máa ti ń lọ mẹ́ẹ̀kọ́ yìí ni ìyá mi sùn sí lọ́jọ́ náà. Ṣùgbọ́n ọlá wípé ìyá mi wà nínú ìyàrá ìgbàlejò yìí, Ṣeun ò ní àǹfààní láti dìde lẹ́gbẹ̀ẹ́ mi láti lọ mẹ́ẹ̀kọ́ ní alẹ́ ọjọ́ náà. Ìṣe ló ń sùn sí ẹ̀gbẹ́ mi tí ilẹ̀ fi mọ́. Nígbà tó wá di àárọ̀ ọjọ́ kejì, ìyá mi bá pe Ṣeun wípé àwọn fẹ́ rí tí a bá ti jẹun tán. Lẹ́yìn tí a wá jẹun tán lórí tábìlì, ìyá mi pe Ṣeun pé kó wá bá wọn ní pálọ̀ wípé àwọn fẹ́ rí. Ṣùgbọ́n bí Ṣeun ṣe dìde kúrò lórí tábìlì jẹun, ó gbàgbé láti mú fóònù rẹ̀ dání. Ó sì lọ bá ìyá mi tí wọ́n sì jọ ń sọ̀rọ̀. Kódà nǹkan tó wà láàárín èmi àti ìyá mi ni wípé kí ìyá mi fi ẹjọ́ dá dúró fún 1 hour kí n lè bá tú gbogbo fóònù rẹ̀, kí n lè mú gbogbo àwọn evidence tó yẹ kí n mú jáde. Nígbà tí Ṣeun máa dìde kúrò ní tábìlì tá ti ń jẹun, ó gbàgbé fóònù rẹ̀, ṣùgbọ́n kò kí ń fi password sórí fóònù rẹ̀. Bẹ́ẹ̀ sì ni èmi náà ò kí ń fi password sórí fóònù mi, ṣùgbọ́n ọkàn Ṣeun balẹ̀ wípé pé mi ò kí ń ṣọ́ òun lọ́wọ́, mi ò kí ń ṣọ́ òun lẹ́sẹ̀. Ìdí nìyí tí ò kí ṣe ń fi password sórí fóònù ẹ̀. Nígbà tí Ṣeun lọ bá ìyá mi ní pálọ̀, mi ò mọ irú ọ̀rọ̀ tí ìyá mi bá sọ, ṣùgbọ́n mo ṣàmọ̀ pé wọ́n ń sọ̀rọ̀. Ibẹ̀ lèmi náà ti mú fóònù Ṣeun tí mo lọ sí WhatsApp ẹ̀, tí mo screenshot gbogbo conversation tó wà láàárín òun àti PA, gbogbo nǹkan tí wọ́n jọ ń sọ. Bó tilẹ̀ jẹ́ pé mi ò rí gbogbo nǹkan tí mo ò rí gbogbo screenshot tán, ṣùgbọ́n mo ṣáà screenshot gbogbo àwọn díẹ̀ tí mo lè screenshot. Nígbà tó tó bí 1 hour, mo fún ìyá mi ní signal wípé mo ti ṣe tán. Ìyá mi sì fi scope wọn fi discharge Ṣeun. Lẹ́yìn ìgbà náà, Ṣeun gbéra, ó tún lọ sí ìlú Àbújá bó ṣe náà máa ń lọ. Nígbà tí Ṣeun lọ, kò tiẹ̀ jẹ́ kí ìyá mi kúrò nílé kó tó di pé ó lọ lọ́tẹ̀ yìí. Nígbà tí Ṣeun lọ, bẹ́ẹ̀ ni mo wá fi gbogbo nǹkan tí mo screenshot lórí fóònù ẹ̀ tí mo fi hàn ìyá mi. Bó tilẹ̀ jẹ́ pé bí mi náà ṣe screenshot ẹ̀, èmi gò ká. Lẹ́yìn tí mo wá fi hàn ìyá mi lèmi gbọ́dọ̀ wá farabalẹ̀ tí mo wá bẹ̀rẹ̀ sí ní ka lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ibẹ̀ ni mo tún wá rí wípé Ṣeun ti ń fẹ́ arábìnrin PA kó tẹ̀ tó di pé ó pàdé mi rárá. Kódà arábìnrin ti bímọ 3, ọkùnrin 2 obìnrin kan fún Ṣeun níta. Nígbà tí mo rí, ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́ fún mi, nítorí pé mi ò tiẹ̀ rí traces ẹ̀, kódà mi ò tiẹ̀ fura, kódà mi tiẹ̀ mọ̀ pé Ṣeun lè ṣe nǹkan tí ó ṣe fún mi. Àtijọ́ ẹ̀ mo ti wá wò pé kí ni mo máa ṣe, ọ̀nà ó ní mo máa gbé gbà tí tèmi ò ní gbé. Bó tilẹ̀ jẹ́ pé èmi àti àbúrò bàbá mi, àwa méjì la build Ṣeun débi tó dé. Ṣé èsì ló wáyé kó máa fi ọ̀bẹ yìí jẹ mí níṣu? Nígbà tí mo fi gbogbo ẹ̀ràn ìyá mi ní pé kí n ṣe sùúrù, kí n farabalẹ̀, kí a lè mọ nǹkan tá a máa ṣe sí orí ọ̀rọ̀ náà. Ìyá mi wá pinnu pé àwọn máa sọ fún bàbá mi, ṣùgbọ́n mo bẹ̀ ìyá mi pé kí ìyá mi má sọ fún bàbá mi, nítorí pé bàbá mi jẹ́ èèyàn kan tó yẹ pé tí wọ́n bá fi lè gbọ́, kódà wọ́n máa ní kí n fi Ṣeun lẹ̀ pátápátá ni. Àti pé gbogbo ọ̀nà bí Ṣeun ṣe ń jẹ, gbogbo ibi tó ti ń jẹ tó ti ń mu, gbogbo pátápátá ni bàbá mi máa block, nítorí pé bàbá mi jẹ́ èèyàn kan tó mọ̀ èèyàn gidigidi gan. Gbogbo ibi tí Ṣeun ti ń gba contract gbogbo pátápátá ni bàbá mi máa block. Tí bàbá mi bá gbọ́ ìwà tí Ṣeun hù fún mi, kẹ̀dẹ̀ tí mo pé mo ti bímọ fún Ṣeun, báwo ló ṣe fẹ́ tọ́jú àwọn ọmọ. Òun mo sọ fún ìyá mi pé kí ìyá mi má worry, kí wọ́n filẹ̀, kí wọ́n má sọ nǹkan kan fún bàbá mi, wípé mo máa gbé ìgbésẹ̀ tó yẹ kí n gbé. Lẹ́yìn ìgbà náà, mo wá jókòó, mo rò nǹkan tí Ṣeun ṣe fún mi. Ó bà mí nínú jẹ́ gidigidi gan lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ sì ló gbomi lójú mi, nítorí mo rántí ọdún tí a ti ń bára wa bọ̀. Mo rántí bí mo ṣe pàdé Ṣeun. Mo rántí ìgbà tí Ṣeun ò ní ìkankan tó yẹ pé èmi yìí náà ni mo dúró fún, tí mo sì ràn lọ́wọ́ láti fà á lọ́wọ́ gòkè. Ṣé nísìnyí ló wá yẹ kí Ṣeun bà ojú mi jẹ́? Òun ni àwọn olówó kì í ṣe ń gbà kí àwọn ọmọ wọn fẹ́ tálákà, yálà lọ́kùnrin yálà lóbìnrin ni, nítorí ìdílé olówó tí tálákà bá ti tojú bọ̀, kódà wọ́n máa fẹ́ jẹ ibẹ̀ ẹ̀rún ni, wọ́n máa fẹ́ sọ ibẹ̀ di ilé tí wọ́n máa dẹ̀ jẹ ibẹ̀ ẹ̀rún pátápátá ni. Mo wá ronú pé kí ni nǹkan tó yẹ kí n ṣe? Ṣé mi ní fìyà jẹ Ṣeun ni? Ṣé báyìí ni mo ṣe máa wò ni? Tí èèyàn kan dẹ̀ ti bímọ 3 fún ọkọ mi níta. Mo wá rò pé kí ni nǹkan tí mo máa ṣe gan pàtó? Mo sì mọ arábìnrin tí à ń sọ yìí. Ṣé mo ṣe máa káwọ́ gbéra ni tí mo máa wò wọn? Bẹ́ẹ̀ ni ọkàn kan sọ fún mi pé kí n má ṣèkà fún ọkọ mi, pé kí n yàn dẹ̀. Bẹ́ẹ̀ sì ni ọkàn kejì sọ fún mi pé ìkà ni Ṣeun ṣe fún mi o, mo gbọ́dọ̀ gba ẹ̀san. Mo wá pinnu wípé èmi náà máa gba ẹ̀san, wípé kí n ṣe nǹkan tó yẹ pé ó máa sọ di aláàbọ̀ ara. Ṣèbí ńgbà tó ráyè lọ sọ́tún tó ráyè lọ sósì, ló rò pé òun fẹ́ ní ìyàwó, ló rò pé òun fẹ́ ní girlfriend, àbọ̀ òun máa gbé PA lọ síbì kan débi pé wọ́n jọ máa sọ̀rọ̀, àbọ̀jọ́ wọn máa ṣe gẹ́gẹ́ bí lọ́kọláya. Èmi náà wá pinnu wípé mo máa sọ ọkọ mi di aláàbọ̀ ara. Ìgbà tó bá ti di aláàbọ̀ ara,
tí ò rí ibi lọ síbi iṣẹ́, tí ò rí ibi lọ síbi kákàkiri, nígbà náà ó máa mójútó àwọn ọmọ ẹ̀, ó sì máa mójútó èmi ìyàwó ẹ̀, ó sì máa mójútó ilé ẹ̀ pẹ̀lú. Ní ọjọ́ kan mo pe mẹkáníìkì mi wípé kó wá, wípé mo fẹ́ gbé iṣẹ́ kan fún un. Nígbà tí mo sọ fún mẹkáníìkì pé mo fẹ́ gbé iṣẹ́ kan fún un, ṣùgbọ́n iṣẹ́ náà kò ṣe ìlú Èkó, Àbújá ló wà. Bẹ́ẹ̀ ni mẹkáníìkì mi ní rárá, wípé òun ò lè ṣe, wípé iṣẹ́ tó bá ti ń jẹmọ́ iṣẹ́ tó yẹ pé ó ti ń jìnnà rere, wípé òun ò lè ṣe, àti pé pàápàá gẹ́gẹ́ bí ìwọ̀n tí wọ́n rí sí òun ní church, nítorí pé kérúbù ni mẹkáníìkì lọ, wípé òun ò gbọ́dọ̀ travel fún àkókò àti ìgbà yẹn rárá. Bẹ́ẹ̀ ni mẹkáníìkì mi sọ fún pé òun ò lè ṣe iṣẹ́ náà, wípé kí n má bínú. Mo ṣáà ní kò sí wàhálà. Níbi tí mo ti wá ń drive lọ lọ́jọ́ kan ni mo ti pàdé mẹkáníìkì kan tó ń fẹsẹ̀ gbálẹ̀. Mo pe mẹkáníìkì náà sínú mọ́tò, mo sì bá sọ̀rọ̀. Kódà mo bá sọ̀rọ̀ bíi pé mo fẹ́ kó máa bá mi tún mọ́tò ṣe ni. Nígbà tí èmi àti mẹkáníìkì ti wọnú ara wa, ó máa ń bá mi tún mọ́tò ṣe, ó máa ń lọ, ó máa ń bọ̀. Bẹ́ẹ̀ sì ṣe mọ̀ wípé ṣe wọn ò ń gbélé, èní Sókótó, ọ̀la Kàlàbá, èmi gò tẹ̀ wá fún lára rárá, èmi gò tẹ̀ ṣe wípé mo mọ̀ nǹkan. Kódà mo free ẹ̀ pátápátá bí ẹsẹ̀ àrọ ni. Tó bá ti travel bẹ́ẹ̀, ọjọ́ tó bá ti wùn ló máa pè mí, kódà ọjọ́ tó bá ti wùn ló máa wálé. Ìgbà mi ò lè lọ bí oṣù mẹ́ta, ó lè lọ oṣù mẹ́rin, kódà ó lọ oṣù márùn-ún pàápàá, mi ò sì kí ń bá fa wàhálà. Tó bá ti dé ó káàbọ̀ náà ni. Nígbà tó wá yá, èmi àti mẹkáníìkì ti jọ sọ̀rọ̀. Mo sọ fún mẹkáníìkì pé mo fẹ́ kí ó bá mi tamper pẹ̀lú bírèkì mọ́tò mi ni mo sọ fún mẹkáníìkì, mi ò sọ fún pé tọkọ mi o. Mo sọ pé mo fẹ́ kó bá mi tamper pẹ̀lú bírèkì mọ́tò mi, wípé mo sì ṣetán láti san iyebíye owó fún tó bá lè gbà. Mẹkáníìkì kọ́kọ́ sọ wípé òun ò lè ṣe, wípé òun ò lè gbà. Ṣùgbọ́n nígbà tí mẹkáníìkì gbọ́ iye tí mo fẹ́ offer ẹ̀, tí mo sì sọ pé mo ṣetán láti fún ní 2 million, etí mẹkáníìkì náà, bẹ́ẹ̀ sì ni ó ní kò sí wàhálà, wípé òun máa ṣe. Kódà nígbà tí mo gbéṣẹ́ náà fún mẹkáníìkì ó ṣe ju bí mo ṣe rọgọ lọ nínú mọ́tò náà, torí kò ń ṣe bírèkì lásán ni mẹkáníìkì tamper. Kódà àwọn nǹkan tó lè fa accident pẹ́pẹ̀pẹ́ òun ni mẹkáníìkì tamper nínú mọ́tò náà, tí mo sì fún mẹkáníìkì náà ní owó iṣẹ́ rẹ̀. Nígbà tí mẹkáníìkì ti tamper pẹ̀lú bírèkì mọ́tò, ara páàkì síbi tó wà. Nígbà tó wá di ọjọ́ kan, ọkọ mi náà fẹ́ mọ́tò mi dẹ̀ ni, ọkọ mi náà fẹ́ travel, pé òun fẹ́ gbé mọ́tò jáde. Nígbà tó yá, ó gbé mọ́tò jáde. Kódà ní ọjọ́ tí mo sọ yìí, nígbà tí ọkọ mi fẹ́ jáde, kò mọ̀ pé a ti tamper pẹ̀lú mọ́tò, òun kàn jáde normal bó ṣe máa ń gbé mọ́tò bó ṣe máa ń jáde ti ẹni. Nígbà tí ọkọ mi gbé mọ́tò jáde, ó sì dágbére pé Lẹ́kí lòun lọ. Kò ju bí wákàtí méjì tí ó jáde ní ìpè kan wọrí fóònù mi. Ìpè náà jẹ́ láti hospital. Nígbà tí mo gbé fóònù náà, wọ́n jẹ́ kí n mọ̀ wípé ọkọ mi wà ní ilé ìwòsàn àwọn, wọ́n sì júwe ilé ìwòsàn náà. Kódà wọ́n sọ fún mi pé èèyàn kan ló ṣe alábàápàdé níbi tó ti wà nínú accident, níbi tó ti ní accident lọ́nà, wípé ẹni náà ló wá gbé wá sí hospital táwọn, wípé kí n wá. Bẹ́ẹ̀ sì ni wọ́n sọ fún mi láti hospital náà wípé nígbà tí àwọn máa wọrí fóònù ẹ̀, nọ́mbà PA ló pè last, wípé nígbà táwọn dẹ̀ pé nọ́mbà PA sọ fún wọn pé kán pè mí. Kódà PA ló fún wọn ní nọ́mbà mi tí wọ́n pè mí sí, wípé kán lè jẹ́ kí n mọ̀ wípé ọkọ mi wà ní ilé ìwòsàn náà. Nígbà tí mo gbọ́ nǹkan tí dókítà tó pè mí láti ilé ìwòsàn yìí sọ, ó jẹ́ ìyàlẹ́nu fún mi wípé báwo ló ṣe máa, ó ní ó bímọ 3 fẹ́yàn, wọ́n dẹ̀ pé ọkọ ẹ̀ tó bímọ fún ó wà ní hospital, ó dẹ̀ lọ, ó wá ní ẹ̀tọ́ láti pè mí, ó ní guts láti pè mí ìyàwó ilé ẹ̀ wípé kí n lọ bá wọn hospital. Mo ṣáàfi ọ̀rọ̀ náà sára. Bẹ́ẹ̀ ni mo gbéra, mo gba hospital lọ. Nígbà tí mo dé hospital, ìjàmbá ọkọ̀ tí ọkọ mi ní ó pọ̀ gidigidi gan. Kódà oríṣiríṣi àpá ló wà lórí ẹ̀. Ìjàmbá ọkọ̀ yìí pọ̀ gidigidi gan débi pé ó affect spinal cord ẹ̀, ó sì affect ẹsẹ̀ méjèèjì. Àwọn dókítà sọ pé kò sí nǹkan tí àwọn fẹ́ ṣe ju kí àwọn gé ẹsẹ̀ rẹ̀ lọ, nítorí pé egungun ẹsẹ̀ kan ló kọ́kọ́ kán. Ṣùgbọ́n lẹ́yìn náà ẹsẹ̀ kejì ó bẹ̀rẹ̀ sí ní dẹ̀ra. Wọn ò ní choice ju kán gé ẹsẹ̀ méjèèjì lọ. Nígbà tí mo rí ní hospital, inú mi bàjẹ́, ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ kan inú mi sì ti dùn pé èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ni ó jẹ, pé Ọlọ́run pàápàá nífẹ̀ẹ́ rẹ̀ tí ò bá lọ, tí ò sì kú nínú accident náà. Àṣetọ́jú ọkọ mi, mò ń ṣètọ́jú ẹ̀, bẹ́ẹ̀ ni mo ń gbájú, mò ń gbẹ̀yìn, mo ṣe pẹ́pẹ́ fúrú, láì mọ̀ pé mi gan-an ni mo ṣe àfọwọ́fà accident tí ó ṣẹlẹ̀ sí ọkọ mi. Ọkọ mi lò bí oṣù 9 ní ilé ìwòsàn kó tó di pé ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní yá díẹ̀díẹ̀. Nígbà tó yá, wọ́n discharge ọkọ mi. Ṣùgbọ́n gbogbo oṣù 9 tí ọkọ mi lò ní hospital yìí, mi ò rí PA kó yọjú, bẹ́ẹ̀ ni kò pé, bẹ́ẹ̀ ni kò tiẹ̀ mẹ́sẹ̀jì, kò tiẹ̀ yọjú, kò tiẹ̀, mi ò fojú kan fún oṣù 9 yẹn. Nígbà tó yá, wọ́n discharge ọkọ mi, a sì gbé lọlé. Mo sì lọ ń tọ́jú ẹ̀ nílé. Mo gba ọmọ ọ̀dọ̀ ọkùnrin tó wọn bá mi tọ́jú ọkọ mi, nítorí pé èmi ò lè máa jókòó tì í lé ní gbogbo ìgbà.
àti wípé pàápàá èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń jẹ. Mi ò tiẹ̀ pìtì ẹ̀ mọ́ nígbà tó yá, torí pé nínú gbogbo ìgbà tí máa rántí nǹkan tí ó ṣe fún mi, ó máa ń dùn mí gidi gan, kò tiẹ̀ jẹ́ kí n máa láàánú ẹ̀. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan lèmi gan wà nílé, ibi iṣẹ́ mi mo máa sábà lọ. Gbogbo ọmọkùnrin tó máa ń tọ́jú ẹ̀, tí ó máa wẹ̀ fún, tí ó máa ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe nígbà tí èmi ò bá sí sílé. Nígbà tó di ọjọ́ kan, mo tún orí fóònù ọkọ mi wípé kí n tiẹ̀ mọ ibi tí òun àti PA tí wọ́n jọ bá ọ̀rọ̀ ìfẹ́ wọn dé. Nígbà tí mo wá wo orí fóònù ẹ̀, mo kọ́kọ́ wò ó fún ìgbà díẹ̀, mi tiẹ̀ ní interest mọ́, torí pé nǹkan tí èmi ń fẹ́ mi ti rí. Ó ti di èèyàn ojú kan, ó ti di èèyàn tó wà lójú kan tí ò tiẹ̀ lè sọ pé bí òun fẹ́ ní girlfriend àbí òun fẹ́ lọ sọ́ọ̀tún, òun fẹ́ lọ sósì mọ́. Iye gangan fún èmi gangan ní ayọ̀ ọ̀tọ̀. Ṣùgbọ́n mo kàn tún fẹ́ wò ó pé kí n wo ibi tí àwọn méjì jọ sọ̀rọ̀ dé. Nígbà tí mo wo orí fóònù náà, àwọn ibi tí mo ti kọ́kọ́ wò, mi ò rí nǹkan kan. Mo ṣàgbé fóònù ẹ̀ lẹ̀. Nígbà tó yá, mo béèrè lọ́wọ́ ọkọ mi pé látijọ́ tí ó ti ní accident àti gbogbo ìgbà tó lò ní hospital, mi ò máa rí PA ẹ̀ kó yọjú. Mi ìdẹ̀rù lérò pé ó ń pè é pẹ̀lú. Bẹ́ẹ̀ ni ọkọ mi sì sọ fún mi wípé PA òun ti resign. Mo wá rẹ́rìn pé PA ẹ̀ resign. Ó ṣe wá jẹ́ ìgbà tó ní accident gangan ni PA ṣe máa resign. Ṣùgbọ́n ọkọ mi tún parọ́ fún mi. Ó ní pé kó tó di pé òun l'accident ni PA òun ti resign. Kódà PA òun resign lẹ́ni, òun ní accident ní ọjọ́ kejì, wípé kò tiẹ̀ mọ nǹkan kan tí ó ń ṣẹlẹ̀. Mo sì rò pé okay, o ò tí ì yí padà, o ò tí ì kẹ́kọ̀ọ́ ẹ̀. Aṣáájọ ń bá eré ìfẹ́ wa lọ. Ọkọ mi tún wá di èèyàn àtúnbí, kódà ó ti ń ṣe dáadáa nínú ilé. Bí arú accident tí ó ń ṣẹlẹ̀ sí ẹ gangan ló wá jẹ́ kó yí padà ni o, mi ì tiẹ̀ mọ̀. Ṣùgbọ́n ní gbogbo ìgbà náà, bàbá mi káàánú ẹ̀ gidigidi gan, débi pé wọ́n gba èèyàn kan tó máa monitor business ẹ̀. Ẹni yẹn ló máa ń gba contract on his behalf, tó máa ń bá ṣiṣẹ́, tó máa ń bá lọ, tó máa ń bá bọ̀, tó dẹ̀ máa ń fún ní report. Ní gbogbo ìgbà yìí, bàbá mi káàánú ẹ̀ gidigidi gan, tó sì ń sáré pé báwo ṣe la ṣe máa ṣe tí a máa fly out, torí ẹsẹ̀ ká ṣe wá nǹkan ṣe sí, bóyá ká ra plastic àbí ká ṣe surgery àbí ká ṣe nǹkan kan tí ẹsẹ̀ ẹ̀ máa fi tó tiẹ̀ máa fi máa jáde padà. Torí gbogbo ìgbà tí mo sọ yìí, orí wheelchair ni ọkọ mi wà. Nígbà tí ọkọ mi dẹ̀ wá tí accident ẹ̀ ṣẹlẹ̀, ọkọ mi gan kódà kò lè bá mi ní àjọṣepọ̀ nínú ilé. Kódà tó bá tẹ̀ fẹ́ pé òun fẹ́ bá mi ní àjọṣepọ̀, èmi gangan mo máa nílò láti jókòó sí i ní orí, nítorí pé spinal cord ó ti affect díẹ̀, egungun bẹ̀ díẹ̀ tí ó ti damage. Èmi gangan mo máa jókòó sí lórí láti bá ní àjọṣepọ̀. Ṣùgbọ́n gbogbo eléyìí ò tiẹ̀ wá sí mi lọ́kàn, nítorí pé èmi gan ò tiẹ̀ ráyè, tó ti di aláàbọ̀ ara. Inú mi kàn máa ń dùn ní gbogbo ìgbà tí máa ti rántí pé nǹkan tí mò ń ṣe gangan, nǹkan èèyàn tó pé mi ò rojú ẹ̀ lẹ̀ tẹ́lẹ̀, nǹkan tí mo wá ṣe fún yẹn gangan ló yẹ kí n máa rojú ẹ̀ lẹ̀. Ọkọ mi wá di èèyàn àtúnbí pátápátá, ó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa, ó bẹ̀rẹ̀ sí ní hùwà dáadáa sí mi. Kódà ọkọ mi tó yẹ pé kò kì í fẹ́ kí àwọn ọmọ wà pẹ̀lú wa nínú ilé, ó wá ti di èèyàn tó yẹ pé ìṣẹ́jú ló máa ń pè ìyá mi pé kí wọ́n kó àwọn ọmọ wa, kí wọ́n máa kí wa. Gbogbo àṣà à ń gbé ìgbésí ayọ̀. Inú tèmi gan dùn, ọkàn mi balẹ̀ wípé tí mo bá lọ tí mo máa bọ̀, inú ilé náà ni mò ń fi sí, kò níbi tó ń lọ. Nígbà tó wá di ọjọ́ kan, mo tún wá tẹ̀síwájú, mo mú fóònù ẹ̀, mo tú fóònù ẹ̀ pé kí n tẹ̀ tún wo nǹkan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ọjọ́ tí mo tú fóònù ẹ̀ yìí, mi ò tiẹ̀ wá ní intention pé òun àti PA ẹ̀ mo fẹ́ wo competition wọn, ṣùgbọ́n mo fẹ́ wo bí business ẹ̀ ṣe ń lọ sí, èèyàn tó ṣẹ̀ṣẹ̀ gbà fún bó ṣe ń ṣe business ẹ̀ sí, bó ṣe ń progress sí. Nǹkan tí mo fẹ́ wò ní orí fóònù ẹ̀ lọ́jọ́ ẹ̀ nìyẹn. Nígbà tí màá sórí fóònù ẹ̀, mo wá rí conversation òun àti PA ẹ̀. Mo wá rí tí PA ẹ̀ sọ fún wípé òun kọ́ ni ó ní àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí PA ẹ̀ bí fún, wípé ọkọ mi fi èmi ṣe àtẹ̀gùn láti dìde ni, wípé bí ọkọ mi ò ṣe nífẹ̀ẹ́ mi, bẹ́ẹ̀ ni òun náà ò nífẹ̀ẹ́ ọkọ mi rárá, àti wípé pàápàá òun ní èèyàn tóun fẹ́. Ṣùgbọ́n bóun ṣe wá rí wípé ọkọ mi ń lò mí láti dìde, bẹ́ẹ̀ náà ni òun náà ń lo ọkọ mi láti dìde. Òun ní èèyàn tóun fẹ́ o. Kódà kó tó di pé èmi àti ọkọ mi pàdé, òun ni PA àti àwọn méjì tí jọ ń fẹ́ra wọn, ṣùgbọ́n èmi ò mọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí PA sọ sínú conversation wọn wípé ọkọ mi kọ́ ló ní ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn o, ṣùgbọ́n ọkọ mi ti rí àwọn mẹ́sẹ̀jì kò dẹ̀ fi ṣe ìwà rù. Nígbà tí èmi náà wá rí àwọn conversation wọn, ẹni wá yà mí wípé pẹ̀lú gbogbo àṣedànù tó ń ṣe látijọ́ yìí, ìwà àgbèrè tó ṣe títí tó sọ ẹ́ di aláàbọ̀ ara, àṣé pé ìwọ gan pàápàá kọ́ ló ní àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bí fún ẹ. Bẹ́ẹ̀ nínú mi tún dùn lẹ́kọ̀ọ́ sí pé kò sí ìyọnu, èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ náà ni ó ti jẹ yẹn. Nígbà tí mo dẹ̀ dọ́dọ̀ ìyá mi, mo ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n bí ìyá mi ṣe ti wá rí pé gbogbo nǹkan ti rí bẹ́ẹ̀, ìyá mi ti jáwọ́
pátápátá nínú àwẹ̀ nítorí tẹ́lẹ̀ ìyá mi sì ń rò pé kí àwọn sọ nǹkan tó ṣẹlẹ̀ fún bàbá mi ni, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìyá mi gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìyá mi jáwọ́, wọ́n lè ní pé àwọn ò ní sọ ọ̀rọ̀ náà fún bàbá mi. èyí ni mo wá ní kí n gbé ọ̀rọ̀ mi wá fún èèyàn ọmọ Nàìjíríà wípé kí ẹ bá mi kí ẹ fi ọ̀rọ̀ mi ṣe àríkọ́gbọ́n, kí ẹ sì gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí mo ṣe. ṣé nǹkan tí mo ṣe ṣó dáa ni àbí nǹkan tí mo ṣe ò dáa? àti pé pàápàá mo fẹ́ kí ẹ gbà mí ní ìmọ̀ràn wípé nígbà tí ọkọ mi ti di èèyàn tuntun tó sì ti ń ṣe dáadáa sí mi nínú ilé, wípé ṣé kí n pè é kí n sọ fún wípé èmi ni mo ṣe okùnfà bí ó ṣe di aláàbọ̀ ara, àbí kí ara fi ọ̀rọ̀ náà pamọ́ títí ó máa fi di ọjọ́ kú tí ọ̀rọ̀ náà máa sì jẹrà sí mi nínú. òun ni mo ṣe ní kí ẹ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí mo máa ṣe, nítorí pé ẹ̀rí ọkọ kò jẹ́ ń gbádùn. ẹ̀rù ń bà mí láti sọ fún ọkọ mi, bẹ́ẹ̀ sì ni tí mo bá rántí ìwà tí mo wù inú mi máa dùn nítorí pé mo rí gẹ́gẹ́ bí pé mo gba ẹ̀san nǹkan tí ọkọ mi ṣe. owó tí ọkọ mi dá mi òun náà ni èmi náà dá, bó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ní wọ́n bí fún níta òun kọ́ lé ó ní àwọn ọmọ náà. kí wá ní ó yẹ kí n ṣé kí n pe ọkọ mi ni kí n sì sọ fún pé mo ṣe okùnfà bó ṣe di aláàbọ̀ ara, àbí kí ni nǹkan tó yẹ kí n ṣe gan pàápàá? ṣùgbọ́n ọkọ mi ti bẹ̀rẹ̀ sí ní jáde, ó ti bẹ̀rẹ̀ sí ní rìn because ara plastic ẹsẹ̀ fún tó fi sẹ́sẹ̀ tó fi ń jáde díẹ̀díẹ̀, ṣùgbọ́n kò síbi tó lè lọ kí ọkùnrin tí wọ́n ṣe gbà fún gẹ́gẹ́ bí pa tí ò ní tẹ̀lé lọ kò tí lè máa dá jáde. òun àti pa náà sì jọ lọ́ máa ń lọ, ẹsẹ̀ kéde ló sì wà ní ẹsẹ̀. ara ẹ̀ dẹ̀ ti ń yá, ara ẹ̀ ti ó ti ń recover dáadáa, òun náà kódà ó sì ti recover dáadáa, ara ẹ̀ ti balẹ̀ dáadáa. òun mo ṣe wá ní kí ẹ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí mo máa ṣe. ṣé kí n sọ fún pé kó dáríjì mi ni wípé mi mo ṣokùnfà bí accident ẹ̀ ṣe ṣẹlẹ̀ ni, àbí kí nìkan pàtó tí ẹ fẹ́ kí n ṣe? mo fẹ́ kí ẹ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí mo fẹ́ ṣe, mo sì fẹ́ kí ẹ fi ìmọ̀ràn yín ránṣẹ́ sórí comment section. níbí yìí la ó fi ètò wọ̀ sílẹ̀ ní. èmi ni ọmọ yín olólùfẹ́ yín Oyíndàmọ́lá. ẹ má ti ṣe gbàgbé láti like, láti comment àti láti share àti láti subscribe kẹ́ lè máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lórí ìkànnì yìí. mo rí iná, ó dàbọ̀. ọ̀rọ̀ tó ń lọ, ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lónìí, ká gbọ́ ká mọ̀ ká sì ronú pẹ̀lú. ní gbogbo ìlú àti abúlé.